Otasansan rédíò and TV. Gbajúmọ̀ ọkùnrin oníṣẹ̀ṣe ọmọ ìlú Ìbàdàn tó máa ń sọ̀rọ̀ lórí ayélujára Adégbọlá Ifátìmílẹ́yìn táyé mọ̀ sí Tani Ọlọhun, ó ti bá iléeṣẹ́ ìròyìn BBC sọ̀rọ̀ lórí bí ilé-ẹjọ́ ṣe wọ́gi lé ẹjọ́ tó wà láàrin rẹ̀ àti àwọn àáfàá kan nílùú Ìlọrin. Nínú ọ̀rọ̀ tó bá iléeṣẹ́ ìròyìn BBC sọ, Tani Ọlọhun ní kì í ṣe nítorí kí òun lè di mùsùlùmí padà ní ilé-ẹjọ́ fi wọ́gi lé ẹjọ́ náà. Ó ní àsọyépọ̀ tó wáyé láàrin òun àti àwọn àáfàá tí wọ́n pe òun lẹ́jọ́ tí wọ́n sì sọ pé àwọn ti dáríjì òun ló mú ìgbésẹ̀ náà wáyé. Ṣáájú ní ilé-ẹjọ́ ti fún àwọn igun méjèèjì ní àǹfààní ìjíròrò kí wọ́n sì yanjú aáwọ̀ náà láàrin ara wọn ní tùnbínùbí. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀, Tani Ọlọhun ní kò sí ìṣẹ̀lẹ̀ tó lè mú òun kúrò nínú ìṣẹ̀ṣe o, bó tiẹ̀ jẹ́ wípé ẹlẹ́sìn Islam ni àwọn òbí tí wọ́n bí òun nílùú Ìbàdàn, ṣùgbọ́n látìgbà tí òun ti di oníṣẹ̀ṣe pé ni òun ti pinnu wípé kí òun má rí ohun tí yóò mú òun kúrò nínú ìṣẹ̀ṣe. Ẹ lè gbọ́ wa, ẹ lè wò wá lórí àwọn ìkànnì wa gbogbo lórí Facebook Otasansan Media TV, lórí TikTok Otasansan oníròyìn Yorùbá, bákan náà lórí YouTube Otasansan rédíò TV Yorùbá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.